lẹ́yìn awuyewuye tó gba orí ẹ̀rọ agbágbé kan pé ọba olùwòo tilẹ̀ Ìwó ti hú òkú àwọn lọ́balọ́ba tí wọ́n ti jẹ síwájú ní ìlú Ìwó kó tó di pé wọ́n débẹ̀, ni ikọ̀ ojúlówó ọmọ Yorùbá la gba ọ̀dọ̀ àwọn àgbààgbà tí wọ́n jẹ́ àwọn ìdílé tó ń jọba nílùú Ìwó la gbà lọ láti lọ ṣèwádìí pé kí ló ń ṣẹlẹ̀, kí ni òdodo àti irọ́ tó wà níbi ọ̀rọ̀ tí àwọn ikọ̀ tí wọ́n gbé ọ̀rọ̀ yìí jáde lórí ẹ̀rọ agbágbé sọ. La bá débẹ̀ ni wọ́n bá tẹ̀lé wa o, ni wọ́n bá mú wa dé ibi ojú orí àwọn ọba o, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi àwọn ojú orí ọba kọ̀ọ̀kan tó ti jẹ hàn wá. Wọ́n sọ ti ọba Tádéṣe, wọ́n sọ ti ọba Adégoróyè, wọ́n tún sọ tàwọn míì náà lélẹ̀ tí wọ́n ń tẹ̀síwájú nínú àlàyé wọn wípé ipò tí ibí yìí wà tẹ́lẹ̀ ó jẹ́ ohun tí ó ti ní lójú jọjọ, ó sì jẹ́ ohun tí ó bani lọ́kàn jẹ́ gẹ́gẹ́ bí orúkọ Ìwó ṣe tàn tí Ìwó sì ní ipò nílẹ̀ Yorùbá nínú lọ́balọ́ba. Nínú àlàyé wọn, wọ́n wípé èyí ló mú kí ọba Abdulrasheed Adéwálé Àkànbí wò pé ibí báyìí àwọn gbọ́dọ̀ tún ṣe, ni wọ́n fi wó ilé àlàpà tí wọ́n sì tún ojú orí ṣe tí wọ́n fi lẹ gbogbo ẹ̀ ní àwọn àwo ìgbàlódé tí mọ́ dán gbinrin tá à ń pè ní táìsì. Ní àwọn bàbá wa ẹ̀ bá tún tẹ̀síwájú ni wọ́n tún mú wa síwájú sí o. Ibí ni wọ́n ti ṣe àlàyé nípa. Eléyìí ni bàbá wa Rúfáyì Adégoróyè. Bàbá wa Adégoróyè. Bẹ́ẹ̀ni bàbá wa Adégoróyè. Ọlọ́run kẹwọn. Ṣègbè sílẹ̀ fẹ́yìn bàbá yìí. Ọlọ́run fún mi fún wọn lágbára. Lẹ́yìn tí wọ́n ṣe àfihàn ojú orí ọba Adégoróyè tán tí wọ́n sì tún wúre fún wọn tí wọ́n ṣe àdúrà fún wọn ni wọ́n bá tún mú wa tẹ̀síwájú o pé ó tún kù níbọn ró o. Ẹ máa bá wa ká lọ. Eléyìí tí wọ́n tún mú wa lọ rè wájú yìí. Ni àrẹ̀mọ náà bá tún ṣàlàyé ipa tí bàbá ọba Olúwo tilẹ̀ Ìwó kó lórí ọ̀rọ̀ náà o. Ni wọ́n tún ṣe báyìí tí wọ́n lẹ̀ ní táìs tá a fi lè mọ̀ pé a lè fi identify pé ibi tí wọ́n sin àwọn bàbá wa sí lélẹ̀. Báyìí ni bàbá Mọ́gàjí Àrẹ̀mọ yìí náà bá kẹnu bọ̀rọ̀ ni wọ́n tún kẹ̀kẹ́ ọ̀rọ̀ lẹ́ ohun táwọn náà sọ rèé. Àbẹ̀rẹ̀ sọ ọkọ. Ẹni tí ọba parọ́ ní òpè ẹlẹ́rìí ń wà lọ́rùn. Ṣé ẹni tí ó wù sáré só lè tó sáré àwọn bàbá rẹ̀ ṣe báyìí? Kò sí títún ṣe báyìí tẹ́lẹ̀, gbogbo rẹ̀ ò sí títún ṣe báyìí. Bàbá wa Abdulrasheed Àkànbí àwọn ẹni á ṣe sàárè gbogbo àwọn bàbá tí a tó gbogbo ẹ̀ sí báyìí. So àwọn àtìsàlẹ̀ lọ́hùn-ún ojú ò tí ì lágbà náà wọn ò tún kò àmọ́ ojú rẹ̀ ṣùgbọ́n gbogbo bẹ̀ wọ́n bàbá kàǹpù ẹ̀ láti pé ojú olórí àwọn bàbá mi rè wọ́n kàǹpù gbogbo ẹ̀ mọ́ra wọn láti pé kọ́ mọ́ bàjẹ́. Níbo lẹ wá ti rójú wúwú ń bi eléyìí o. Lẹ́yìn èyí ni wọ́n bá pe ọ̀kan lára àwọn òṣìṣẹ́ tó ṣiṣẹ́ nígbà tí wọ́n tún àwọn ojú olórí ṣe pé káwọn náà wá wí tẹnu wọn o, kí wọ́n wá sọ ohun tí ojú wọn tó àti àwọn nǹkan tó ṣẹlẹ̀ àtàwọn nǹkan tí wọ́n rí pé ṣé lóòótọ́ ni ọba Abdulrasheed kó eegun àwọn ọba tó ti lọ o. Ẹgbọ́n tí bàbá yìí náà wí àwọn nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n ṣiṣẹ́ ń bẹ̀. Orúkọ tèmi ni Alhaji Ganiyu ọmọ Àgòrò bọ́gun bọ́ọ̀lù ọlọ́wàlá nìkan mọ́ bàálù jẹ́. Ẹni tí mo mọ̀ nígbà tí bàbá wa kábíyèsí bàbá wa Tẹ̀lú Abdulrasheed tí wọ́n jẹ oyè Olúwo. Nítorí wọ́n kọ́ gbé mi wọ ààfin ni pé géètì palace ó ti já ìgbà yẹn tó ti já lulẹ̀, ṣùgbọ́n wọ́n ń ṣe prógámù lọ́wọ́ níjọ́ yẹn ní wọ́n á pé wẹ́dà kábíyèsí fi ní kán lọ ké sí Àgòrò tó wà lọ́nà Ìbàdàn wa. Níbi mo ṣe débi níjọ́ yẹn mo bá wọn ṣe prógámù bá àwọn bàbá wa dáadáa bí Bọ́lá gan níbi níjọ́ yẹn wọ́n ṣe prógámù kan lọ tí wọ́n rí mi tọ́lá àwọn náà máa ń bẹ̀ mí ṣe dáadáa nínú àṣẹ wẹ́dà. So bí wọ́n ṣe aṣáṣe géètì yẹn bá ṣe géètì tán a fi wọlé láti lè máa rí pé gbogbo àgbẹ̀gbẹ̀ wọn bọ́gínárì tó wà nítorí wẹ́dà lèmi mú kó ń bẹ̀. So gbogbo bíbẹ̀ nígbà yẹn ó bí ilé àlàpà kan ní bẹ́ńbí bí àrùn báyìí gbogbo ẹ̀ sóòkùn ní sùwà ń bí ìgbà yẹn kó tó pé wọ́n ń tún ṣe nínú àwọn bíríkìlà tó wà ń bí ìgbà yẹn tí èmi fún wọn ní bíríkìlà kan à ń pè ní Ojúlarí bíríkìlà ni ó máa ń bá alájà àbújá tó bí àlọ́jà ní ìṣẹ́ wọn bá wọn ṣiṣẹ́ bẹ́ẹ̀ nígbà tí wọ́n ká wá bíríkìlà mo mú bọ́ọ̀yìn Ojúlarí yẹn ó wá sí nígbà yẹn àbí ìmọ̀ rí gbogbo àwọn nǹkan bí díẹ̀. So nígbà tí wọ́n gbogbo bí tẹ́tí ń tún ṣe pé kó rí báyìí láti padà lọ síbi àwọn ṣiṣẹ́ lọ́wọ́ kábíyèsí wa mú àwọn àgbààgbà tí wọ́n jẹ́ àwọn ọmọ ọba àti àwọn olóyè kan bẹ́ẹ̀ nínú àwọn kan sì ń yí. So wọ́n níbo ni ojú orí yòókù wà wọ́n wá mú wọn lọ sí ẹ̀yìn ìpínlẹ̀ mẹ́rin báyọ̀ tá ló ń bá fi ìgbàláàyè gbà wá ká débẹ̀. Lẹ́yìn tí bàbá yìí ṣàlàyé ọ̀rọ̀ tí wọ́n bá tún ní ojú orí míì tó wà ní ibì kan o, kódà eléyìí kò tiẹ̀ lójú
wọn ò lè ṣàlàyé pé ọba báyìí ló wà ńbẹ̀, ṣùgbọ́n ẹ ṣáàjì á mọ́ nìṣó ni wọ́n bá tún ní ká mọ́ nìṣó o, ẹ bá ní á tẹ̀síwájú la bá ń lọ o. La bá débi ojú orórì ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ní àwọn ò tiẹ̀ lè sọ pàtó bóyá ọba Aláyélùmí àtàwọn yòókù ni wọ́n sin síbẹ̀ o, ni wọ́n bá pe bàbá tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ lọ tí wọ́n ṣiṣẹ́ nígbà tí wọ́n ń tún àwọn ojú orórì ṣe. Bàbá yìí sọ tí ní bá ní kí wọ́n bọ́ síwájú kí wọ́n ṣàlàyé tójú wọn tún rí ní ojú orórì ẹlẹ́ẹ̀kejì náà ni bàbá yìí bá bọ́ síwájú o. Àbí ọba Elédùà kó là wá lọ́wọ́ kòkòrò tí ń jẹ̀fọ́ tí ń bẹ nídìí ẹ̀fọ́ o. Ohun tí bàbá yìí ṣàlàyé òun náà lẹ́ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ yìí, kọ́ba Elédùà kó là wá lọ́wọ́ àwọn tí ó parọ́ sí ọ̀jọ̀ òótọ́ mọ́ ni o. Ẹ wá nǹkan fìdílé. wọ́n bá ní gbogbo oṣù bí láwọ́láwọ́lá ọkọ̀ àtàrí ẹ̀yà ẹnu tí mo mọ̀ bí mo ṣe kọ́kọ́ wo ààfin kí n bẹ̀rẹ̀ láti ètò orílẹ̀ kọ́kọ́ jẹ́ nọ́mbà 1 tá a kọ́ fi wọ bí géètì palace kí kábíyèsí ó jẹ́ ó ti já ìwé ti já so bí kábíyèsí yìí wọ́n á ń ṣe program kan ta so géètì ti já mọ́tò fẹ́ wọlé wọ́n bá ní kàn pé wẹ́dà kájọ à ń sọ ní jẹ́ pé kàn pé agoro tó wà lọ́nà Ìbàdàn so ṣe wá síbí yẹn torí létà nítorí kí n lè sọ yẹn ni pé bàbá mi kan wà tí wọ́n ti pọ́n náà mọ́ bẹ́ẹ̀ mi ṣe dáadáa bàbá mi dáadáa bí mo bá tó yẹn bínú ìgbà bẹ́ẹ̀ ṣe ni wọ́n lọ pé wẹ́dà agoro ìwọ ní kábíyèsí ní kí wọ́n wá sọ́mọ́ àmọ́ ní mo ti mọ̀ ọ́ dẹ́rẹ́ dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni so adarí pé àyẹn létà àbá bọ́ sínú ibẹ̀ yẹn gbogbo àwọn ibẹ̀ yẹn rọ̀ kọ́lọ́kọ́ kún wa nínú pálásì yẹn ká tó wá rí pé àṣìpààrọ̀ yẹn lórí gbogbo àárín ibẹ̀ àgé wọ́n gbé blọọkù méjì lérí pálásì yẹn ìpè géètì tuntun bẹ́ẹ̀ náà èmi náà ni mo ṣe so ó wá dijọ́ yẹn bí wọ́n ṣe ń sẹ́yìn lọ kábíyèsí wa mú wa àti àwọn olóyè pẹ̀lú àwọn ọlọ́mọọba ṣùgbọ́n tí mo lè dámọ̀ dáadáa ẹ bá wa dápọ̀ àwọn ọmọ tó wà tí mo lè dámọ̀ dáadáa ń jọ nígbà yẹn bàbá mi torí nígbà ń sọ̀rọ̀ àwọn Bowen University múná àwọn tí mo dámọ̀ nígbà tá a mú wá sí pàdé níbí bàbá mi tẹ́ ń lo sẹ́yìn náà tíṣà pẹ̀lú bàbá mi kan mo dẹ̀ tó dáhùn náà mọ̀ dáadáa bàbá mi gíga Abímbọ́lá tí wọ́n kọ́lé sí mo bá dáhùn náà mọ̀ dáadáa nínú àwọn àgbà bàbá wa láti Abímbọ́lá bàbá mi dáadáa mo dáhùn náà mọ̀ nínú àwọn torí mi ò fi bẹ́ẹ̀ rí yúùsà fún àwọn tí mo dáhùn náà wọ́n á jọ wá síbí wọ́n ní bàbá ń bí wọ́n lè pé ibo ni gbogbo ojú orí gbogbo lọ́balọ́ba nígbà tí sẹ́nu ti bẹ̀rẹ̀ nìkan náà wọ́n ní no pé ẹ̀yìn ni àwọn adébí ń jọyìn àgbà náà bí ẹgbẹ́ bẹ́ẹ̀ wọlé adébí abábí àwọn àga ilẹ̀kùn tí wọ́n ti yọ ń bí ilẹ̀kùn tí ò dá mọ́ ilé ọ̀kẹ́ kan bẹ́ẹ̀ ń bí àbáwọn odó ẹni mọ̀mọ́ kan ń gbé bẹ́ẹ̀ ń gbà yẹn ilé tí wọ́n wọ ilé wà ní bí àwọn ilé ayaba bí làwọn wá ń jọ yẹn wọ́n wá fi hàn pé abágbó àwọn ìdọ̀tí gbó àtàn níbí àwọn ìdọ̀tí kan ó jẹ díẹ̀díẹ̀ káṣí wa ń bèrè pé bóun la sì lè dá ojú orí ẹnìkọ̀ọ̀kan mọ̀ ń bẹ̀ pé bọ́yẹ̀ gbẹ̀bí tá a ti ẹ̀ sí síta bẹ́ẹ̀ gbẹ̀bí kan wọ́n bá ti ẹ̀rọ alátọ́dún ọjọ́ òsíjò ẹni tó lè sọ pàtó pé ibi báyìí ni pé ó ti pẹ́ o so bẹ́ẹ̀ sì sọ ní ìjọ yẹn so kábíyèsí wa ní agoro ọyẹ lọ ra ni ẹ wá rí mọ́lẹ̀ níbi kẹ́ fi democrate àyà mo ní yín kí ọyẹ kọ́kọ́ ṣáájú tó tá a bá da plate bò ọ̀gán ní òòrọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ fi blọọkù sí yípo rẹ̀ tí blọọkù bá ní ká mú láti méjì síbí wọ́n bá ní kán ké sí àwọn bíríkì àyẹn wá ń bẹ̀ yẹn wọ́n bá ní àti àwa múmọ̀ náà pé kọ́mọ̀ fi náà wá lówó jù ká lo blọọkù 6 kábíyèsí ní ká má lo 6 pé náà ìwó sọ̀n pé torí pé wọ́n lè máa jókòó wọ́n lè máa lù à ń bẹ̀ tó la fi lo náà ìgbà yẹn wọ́n dẹ̀ fún mi lówó a lọ ra páìpù nígbà yẹn nìbàdàn bàtà àrà tó mo tún gbé orí tá a fẹ́ mú tẹ́lẹ̀ ntẹ́mi wọn páìpù tá a lọ rà kò tún tó nígbà ń tì bọ̀ tí wọ́n ní ká má jẹ́ gáàpù rẹ̀ kọ́ fẹ́ jù so eré tá a lọ rà a lò tán wọ́n tún ní kí n lọ ra lọ sí ọ̀dọ̀ rẹ̀ mi kan amob tí n ta ní lọ́nà hospital road a lọ ra páìpù yòókù sí àtúngé àtúnfi ṣe báyìí àdẹ̀ṣe kí ni chain ẹ̀ ó fẹ̀ jù báyìí ló gbé ẹ láfi irin sí round tó mo rò pé ó ti ń já mi tàbí nǹkan torí ọjọ́ náà ló ti máa lọ bí ọdún 7 sí 8 ní ìsìn so ó ti tó bẹ́yìn so ẹnu tí mo mọ̀ nìyẹn nígbà yẹn làwọn bíríkì àyẹ̀wò ní ẹlẹ́bùn gbogbo bí adé àwọn nìkan ṣe kó neat lára àwọn kábíyèsí tó máa ń dúró ti àwọn òṣìṣẹ́ náà pé gbogbo ẹ̀ ṣe kó neat dáadáa ẹ̀ kó gbogbo nǹkan bẹ̀ láti gbà yẹn náà ti ṣe gáàsì báyìí so kọ́ ló wà lánàá kọ́mọ́jì ọba jẹ́ o. ẹ pẹ́ lọ́wọ́ yín fún gbogbo rúmọ̀ propaganda tí wọ́n ń gbé kiri àti rí i pé ibi báyìí àwọn ọmọ bá wọn lù tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n dẹ̀ tójú orí bàbá wọn ṣe ṣùgbọ́n ọba eléyìí ló dé tó ní kò gbọdọ̀ rí báyìí
ló wá tún ṣe àwọn ló ní money block báyìí tí wọ́n tún ṣe kò dẹ̀ sẹ́nìkan tó tó bẹ́ẹ̀ láti pé yes òun fẹ́ wọ bàbá tó wà ń bí bàbá ń bẹ́ẹ̀ àwọn èèyàn tó wà bẹ́ẹ̀ ni ó kọ́ tó ti rí bàbá yìí náà ń bẹ́ẹ̀ gbà wọ́n. báyìí àjọkó ni afẹ́ fi hàn wọ́n náà ni pé tí ń bẹ́ẹ̀ gbogbo àwọn gbogbo tí wọ́n sọ ìjọ yẹn irọ́ ni o ẹnu tẹ́mi rí ni mo sọ yẹn o ọlọ́run ìdá ọ̀la àbò òkú sáré kankan àwọn egun kankan ń bẹ̀ ń gbà wá ṣiṣẹ́ o. orí sàárè àwọn bàbá wa yes sórí orí sáré bàbá wọn lélẹ̀ ẹ sọ gbogbo rẹ o ibi tó bá ti jẹ́ ojú wúwú kò sí wúwú kàkà ayọ̀ ọwọ́ ó làwọn bàbá yìí wà. ọwọ́ nílé ìyá tí máa ń ṣe àdúrà ilé táwọn bàbá wa ní so ní gbogbo ẹ ilé ẹṣin tá a ṣe ní ààfin òun ló wà lọ́ọ̀kan ilé ẹṣin jìnnà ibẹ̀ nípa ibẹ̀ dẹ̀ tí gbogbo àwọn ẹṣin náà gbogbo ẹ̀ láti bá àwọn èèyàn so ilé ẹṣin yẹn lọ́ọ̀kan. irọ́ ni wọ́n pa àwáwí lọ wá wí o àwáwí ni o kò sí nǹkan kan bẹ̀ irọ́ ni o.